Lẹ́ẹ̀kan sí Koiki Media bringing the work closer to your doorsteps. Inú Bódìjà la wà. Ọjà Bódìjà. Awareness is still going on. Ó sì ń lọ lọ́wọ́. Awareness sì ń lọ lọ́wọ́. Thank you for joining. Ẹ̀yin tẹ́ bá ń join ẹ máa share. We are still live. We are still live. Awareness ń lọ lọ́wọ́lọ́wọ́ ń bí báyìí. Nothing can stop Yoruba nation. We are self-determined to be free. Bẹ́ẹ̀ ni àṣẹ. Àṣẹ. Ìgbàdo jẹ kú nìyẹn o. Ìgbàdo pèmí ló jẹ nìyẹn o. Kú má pa o. Ẹgbẹ́ Ọlọ́run. Ẹ ṣé ẹja mú. Awareness is still going on. Àṣìṣe awareness níbí báyìí lọ́wọ́. Inú ọjà Bódìjà la wà yìí. And sensitize our èèyàn about the need and importance for Yoruba nation. Koiki Media is still live here. Onígbàtà àti ṣe PDP. Onígbàtà àti ṣe APC. Onítorí ẹ̀ la fi ń gbàgbèjà yàn. Onítorí ẹ̀ la ṣe ń gbèjà Yorùbá. Àwọn akúrú. Àwọn akúrú. Àwọn olórí burúkú. Olórí ikú èèyàn. Àwọn tó ń bá yín sọ̀rọ̀ yìí. Àwọn tó ń bá yín sọ̀rọ̀ yìí. APC chairman ni mí. Ọ̀fẹ́ ni wọ́n wà ṣòṣèlú mọ́. Mo ò ṣòṣèlú mọ́ nítorí irọ́ tí wọ́n pa fún wọn mọ́. Àlọ́ sọ́dọ̀ aṣíwájú ń dọ̀kan. Sọ́dọ̀ aṣíwájú lọ́jọ́ kan. Ó náà láàfíà jẹra wa. Ó náà láàfíà jẹra wa. Àwa ní bàbá kí ló dé. A ní lọ́nà wo ni. Ó ní tẹ́ bá ti mú yín sókè. Ó ní tẹ́ bá ti fọwọ́ yín sókè. Àwa ni a máa fìyà jẹra yín. Àwa la máa fìyà jẹra wa. Àná àfẹ́ yà mọ́. A ní àfẹ́ yà mọ́ sí. Ẹgbẹ́ tẹ́ni tó bá dúró bẹ̀. Ẹni tẹ́ni tó bá dúró bẹ̀. Àfẹ́ mi Yorùbá. Tó bá fẹ́ ní Yorùbá. Àti pín. Tábà ti pín. Ẹgbẹ́ kó máa ṣe tiwa lọ. Ẹgbẹ́ kó máa ṣe tiwa lọ. Tẹ́bá wọ London. Tẹ́bá wọ London. Britain. Ní April 1st. Àwọn dókítọ̀. Àwọn doctors. Wọ́n daṣẹ́lẹ̀. Ó lọ ṣe òkú tó gbé síbẹ̀. Tọ́lọ́hùn Buhari. Ó gba London lọ. Ó gba UK lọ. Ó lóun fẹ́ràn sí mẹ́díkà. Ó lóun fẹ́ fún mẹ́díkà. Oníṣòríire. Buhari alákọ̀ọ́kọ́ ti kú. Èyí náà máa kú. Ó wà lọ London. Ó wà lọ UK. Wọ́n useless. Wọ́n àtẹ́rẹ́ flag fún. Wọ́n sọ pé dọ́kítọ̀ olú ẹ̀ ti daṣẹ́lẹ̀. Wọ́n bọ̀ sí London. Ó fẹ́ wá ṣe mẹ́díkà. Ìyá dẹ̀ ń ta ọmọ Yorùbá. Àwọn dẹ̀ ń kó òtún wà fẹ́ náà. Gbogbo ẹgbẹ́ tó bá ní kílẹ̀ Yorùbá máa kù. Àwọn ṣètò máa mọ̀ ọ́n. Tó bá ní kílẹ̀ Yorùbá máa dúró. Oníkọ̀ náà ní jà. Ayé ìjọ oníkọ̀ náà ní dúró. Tó bá ti ń mọ ní. Tó bá ti ń mọ ní. Ẹgbẹ́ àtàkùn mọ́ ọ lára. Ẹgbẹ́ máa gbẹ̀jù mọ́ ọ lára. Tó bá ti ń mọ ní. Tó bá ní kílẹ̀ Yorùbá máa dúró. Yoruba nation.
ọ̀fẹ́ ló ń ta sí ọ̀fẹ́ ló ń ta visa France ọ̀fẹ́ ni Burkina Faso ọ̀fẹ́ ló máa fún wọn visa ọ̀fẹ́ ní Canada London òun ló fún wa lómìnira ọ̀fẹ́ ló yẹ ká máa lọ síbẹ̀ ìgbà tí Britain sọ fún wọn ìgbà tó wọn Britain sọ fún wa wọ́n náà wọ́n lórí wa lórí gbogbo wọn wà nínú wa tó ẹ bá mi ṣe kọ́dọ́dọ́ fún wa òun ló kó wá sọ́yìn òun náà máa ń lọ sí UK láti bẹ́ẹ̀ ayé èlò gbà wọ́n láàyò ṣé wọ́n sọ táàbí fún wọn wọ́n sọ táàbí Yorùbá fún wọn ọmọ ìgbọ́dọ̀ lọ bá lẹ Yorùbá àtẹ̀tẹ̀ ọjọ́ wà ní ọ̀tá Yorùbá wọn ọmọ ìgbọ́dọ̀ lọ bá lẹ Yorùbá àtẹ̀tẹ̀ wà ní ọ̀tá Yorùbá àwọn ọ̀ṣọ́ Nàìjíríà wọn àtẹ̀yẹ Nàìjíríà wọn àtẹ̀lú àrí ojú ọ̀kọ̀ àtẹ̀lú Buhari náà tó bá kọ́ àtẹ̀lú Buhari àtẹ̀lú Buhari ọ̀nà ìṣọ́fún Buhari àtẹ̀lú Buhari ọ̀làwọ̀ lọ́wọ́ yìí àwọn ọ̀ṣọ́ Buhari náà àrí ti Buhari lọ́wọ́ àwọn Haúsá ó ti tà á bá àwọn àbókí. àwọn Haúsá kan wà àwọn àbókí kan wà wọ́n ṣe tuntun wa wọ́n ṣe tiwa mọ̀. àwa náà ṣe tiwa dáwọn yẹn mọ̀. nítorí táwọn náà sọ fún wa. wọ́n láwọn kì í ṣe Fúlàní. nítorí àwọn náà bá wa dúró. àwọn Ìgbò náà ṣe tiwa. àwa náà bá tiwa jáde lóye wọ́n ṣe tiwa. ẹ wo bí náà yọ sí. Tọ́básanjọ́ ọ̀bá ti kú. Tọ́básanjọ́ ọ̀bá kú. Tọ́bá nínú ìbò òní kú. Àwa máa kú dẹ̀dẹ̀dẹ̀. Ìgbà tó bá sọ pé fẹ́ mú wa. Ìgbà tó bá sọ pé fẹ́ mú wa. Wọ́n ní jọ̀ọ́ látàn tuntun lọ. Wọ́n ní jọ̀ọ́ bàjọ́ ó kàn fún ti bẹ́ẹ̀ lọ. Wọ́n ní kíjọ̀ látàn túbọ̀ síwájú. Ìtọ́jọ́ tí wọ́n sọ. Ó tún ṣe ó tún takò wọn. Ó tún ní ká máa takò Buhari. Ó tún ní kí wọ́n máa takò Buhari. Nígbà tó mọ̀ pé Yorùbá gàn. Nígbà tó mọ̀ táwa Yorùbá wo la fẹ́. Tó mọ̀ pé wọ́n la fẹ́. Ogun ni wọ́n wá fi ń ra. Ẹ̀yin ìyá wa. Ẹ̀yin bàbá wa. Nígbà tó bẹ́ yìí náà. Èló ló ń tata. Èló ló ń tà àlùbọ́sà. Ẹ wò bàtà bá fẹ́ bí. Ẹ wo bí àṣẹ ń jẹ wá. Ẹ má dìbò mọ́ ọ. Ẹ má dìbò mọ́ ẹjọ́. Dìbò fún ọ̀kọ̀ọ̀kan mọ́. Àwọn kàmpé òkúkú ní bí o. Kàmpé fún ẹni pàtì. Kàmpé fún APC o. Kàmpé fún ẹni pàtì o. Ẹ̀rọ ọ̀pá jáde. Àwọn tá a jáde yìí. Àwa náà nílé. Bímọ àti láyà àtiṣe ilé nílà àdẹ̀níyà àwọn ìjẹun alówó. Àti yóò ta lọ fún ìsìn. Àti yóò ta yìí. Ẹ jẹ́ ká lọ bèrè ẹ̀. Wọ́n lè ní 5,000 naira. Nílẹ̀ ìpàlọ́kọ̀ọ́ta lóko. Àwọn mọ́là ni wọ́n dé wa kó olóko wa. Yàtọ̀ sáwọn mọ́là fẹ́. Àwọn oníyàtọ̀ sáwọn mọ́là o. Ẹ má sọ àwọn mọ́là. Wọ́n ní ká tẹ̀ má ti lọ síbẹ̀ yẹn. Aláàlọ́ lẹ mọ́là. Wọ́n ní ká má tún lọ sílẹ̀ mọ́là. Àlọ́ lẹ fún wa. Wọ́n ní ká má tún lọ sílẹ̀ fún wa. Ànílẹ̀ Yorùbá wa ti wá gbogbo. Ànílẹ̀ Yorùbá ká sọ̀rọ̀ mẹ́. Òun làwọn ń sọ lọ́rọ̀. Òun là ń sọ báyìí o. Èló ló ń tà lùbọ́sà. Ogun bá wá dé. Ẹran. Àlè ìjọba 50 naira. Lójú ẹ̀mí wa. Ẹ̀yẹ́ lọ sílé kọmíṣánná. Bọ́bá ti dìbò. Bọ́bá ti wọlé. Àti kánsẹ́lọ̀. Ẹ̀rẹ̀ ní wọn mọ́. Ìjọba yóò fi rí wọn. Bọ́bá rí ìlú àkọsọ̀ pípa. Wọ́n ní ọ̀nà pa nọ́mbà wọn. Wọ́n lọ fi dípa sí káàkiri sùn. Bẹ́ẹ̀ ni owó náà máa fún wọn. Wọ́n wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ìyá ìpè kí ló ń tà. Wọ́n ní kí ló ń tà. Wọ́n ní tó bá gẹ́gẹ́. Wọ́n ní tó bá gẹ́gẹ́. Àwọn akọ̀ọ̀sọ̀ àwọn ọmọ ìgbà dáwọ́ àwọn ìṣàkóso ìwé. Tí wàá iná bá mú ìfowó sí abá fọwọ́ sí. Wọ́n wá dà sọ̀rọ̀ owó. Àtàwọn gbogbo wọn ìyá nínú ẹgbẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n nǹkan tí ò yé wa ní pé àdìbò mọ́ fẹ́. Àdìbò mọ́. Ẹ jẹ́ kó ní kálukú dá dúró. Ẹ jẹ́ ká dá dúró. Sẹ́yìn ògbó ni. Àwọn olóòwò ti sọ. Àwọn olóòwò máa ti sọ bẹ́ẹ̀. Wọ́n tó bá ti yá. Oní tó bá tásìkò àti ṣu. Oníṣìlọ wa máa la. A máa jà. Àsìkò ti wá tó báyìí. Kò tẹ iṣẹ́ jà. Ó ní kò ń ṣe jà gan báyìí. Tó bá lọlẹ̀ Fúlàní. Wọ́n máa gbé AK-47 wá. Ṣé ìbọn lọ́wọ́ wa? Àbẹ́ ẹ̀rọ̀dà lọ́wọ́ wa. Àmọ́ tí wọ́n bá wá wọn ní pé lọ. Àwọn náà là ń fọ́. Àwọn là ń pàṣẹ sọ́kàlẹ̀ fúnra wa. Gbogbo ẹnikẹ́ni. Ọlọ́lẹ̀ ọjà yìí gbọ́ báyìí. Bọ́bá ti ro bírò wa. Lórí Yorùbá ní sọ̀tọ́ wa ni. Ibi àbáwa ni o. Tí Yorùbá yìí bá
dìbò tí yóò gba ọ̀yà ọ̀yà bá sọ pé ká dìbò tó bá fi ní àgbàrá ẹ̀jẹ̀ tó bá fi ní àgbàrá ẹ̀jẹ̀ tó bá ní àdìbò fún PDP tó bá ní ká dìbò fún PDP àbí APC àbí ẹni pàtì tó bá fi 2024 wọ́n tàgbà mọ́lẹ̀. wọ́n kì í mú mọ́lẹ̀ wọ́n tàgbà mọ́lẹ̀ wá. ẹ̀yin ìyá mi ẹ má dìbò yìí ẹ má dìbò yìí sọmọ yín bá wọlé láti méjìlá sọmọ yín bá wọlé láti méjìlá kò ṣe ránu lọ kò ṣe ránu lọ ó lọ ṣaṣẹ́wó ni ẹ má bá wí ìlú ló bà bẹ́ẹ̀ wọ́n tàgbà mọ́lẹ̀. àwọn olórí burúkú àwọn ọlọ́mà fà àwọn tí mo mọ̀ tí wọ́n tàgbà mọ́lẹ̀ yẹn fẹ́ láti àyàmú pàdé jẹ̀ kọ́. ìjọ ni wọ́n pọ̀ mọ́ Fúlàní rí ìjọ ni wọ́n pọ̀ mọ́ Haúsá rí ìjọ ni wọ́n pọ̀ mọ́ Haúsá rí wọ́n fi ṣẹ́ṣẹ́ owó wọ́n fi ṣẹ́ṣẹ́ owó wọ́n fi wọ́n pa sí ọmọ máa ń kàwé wọn ò ṣe bàbá mi ẹ sọ̀rọ̀ síbí. báyìí àti tọ́ba ló ń ṣọ́ọ̀bù ní sọ́jà tàbí sẹ́nitọ̀ tàbí ọba tàbí ẹni tí ń ṣiṣẹ́ ní ààrẹ. àwa làwa wá ní. ní bàbá rẹ̀ àgbẹ̀nìyá rẹ̀ kọ́sẹ́ni tí ó dùn ó fún un lọ́ba níbo wọ́n bá tiẹ̀ rí wọ́n ní kọ́ lọ́wọ́ bá wa kọ́ lọ́wọ́ bá kábíyèsí láàfin lọ́yọ̀ ó ní ó sì gbà tó ń bá lọ́yọ̀ torí òun lè dàpọ̀ báyìí. mo wà ní Bódìjà ibi ṣọ́ọ̀bù mọ́ wọ́n ní sẹ́nitọ̀ wọ́n ní àwọn sẹ́nitọ̀ wọ́n ti lẹ́nu kan wá àwọn Princess can you hear me? olóṣèlú lálá wọ́n ti lẹ́nu kan wá àwọn ọ̀gá sọ́jà bíi mo wà ní Bódìjà ibi ṣọ́ọ̀bù wọ́n ní ìyàbá mi láwọn láwọn ti gbàgbéèjì kọ̀ọ̀kan wọn ò ṣe gbàmọ́nù àgbẹ̀ lórí wàhálà rẹ̀ bàbá rẹ̀ bọ́sìtà ibi tí àwọn àwẹ̀rẹ̀ sí bí ojú tí wọ́n school congratulate wọ́n tún pè padà ṣé ṣọ́ọ̀bù nígbà tí ni wọ́n pè jẹ́ congratulate lọ́wọ́ ni wọ́n bọ́sìtà ó mọ bí iwájú bí. wọ́n ní kí ló dé lọ́ba sáyà yìí fún lásìkò bá tún yẹ wá kàmáṣà ó tún kàmáṣà ó tún jáde wọ́n tún yẹ wá gba dókítọ̀ ó lọ dókítọ̀ kò rówó kàmá náà rí. mo wà ń bẹ́ẹ̀ jáde síta. Yorùbá nation ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o we are not going back we are moving forward Yorùbá nation is our way. PDP àwọn olóṣèlú PDP olè olè APC olè àti ẹ̀wà jà báyìí àwa jà wá we have come for a peaceful rally.
ẹwù àwọn ọba wa ẹwù àwọn ọba ilẹ̀ Yorùbá. ẹ jẹ́ ká sọ fún wọn fẹ́ pé ẹ jẹ́ ká sọ fún wọn díẹ̀ kọ̀ọ̀kan. àwọn ọba wa o Aláké Ọọ̀ni ọ̀fífẹ́ Àwùjalẹ̀ Olúwo olè Aláàfin àwọn ọlọ́ni màálù kan ń bà wọ́n kan. àwọn ọlọ́ni àwọn màálù kan fi gbogbo orí jẹ́. ìyẹn láti bí kẹ́lẹ́ ìlú àwọn Fúlàní. ẹ wá ní ká mọ́ ìlú àwọn Fúlàní. àwọn polisi yahoo àṣẹṣe yahoo abẹ́rẹ́ yahoo. láti wà lọ́la jẹ́ nígbà tẹ́ ń jà fún ẹ̀tọ́ mi nígbà tẹ́ ń jà fẹ́tọ̀ mi tó bá kú tọ́ wọn tó bá gbí gbà ní tí èrè wọn ní tí èrè wọn àwọn ìjọ tí èrè wọn àwọn ìjọ kan tí èrè wọn. ọ̀gbẹ́ni tó bá ń yọwá lẹ́nu gbogbo ẹ̀ tó bá ń yọwá lẹ́nu ẹni tó yẹ ní tí èrè ọmọ tó bá fún èrè tí èrè ọmọ ìdí ni wípé ọjà tán wá kọ́kọ́ lé gbogbo ẹ̀jẹ̀ ní kọ́ńpẹ́ẹ̀sì ẹ̀yìn wá kọ́kọ́ wá pa pátá kọ́tọ́ ẹ̀kẹ́ máa lo ọ̀rọ̀ ní kò gbọ́sọ̀ ẹ̀kẹ́ máa lo ọ̀rọ̀ ní kò gbọ́sọ̀ ẹ̀sì gbẹ́yìn mọ́ra. àní nǹkan tí mò ń sọ ní gbogbo ọ̀sẹ̀ ṣe àgbẹ̀ àgbáyé. aláyọ̀ obìnrin wa ẹ̀yìn ìyá wa o. ẹgbẹ́ ìṣàṣírí kan fún yín. ẹgbẹ́ àgbàṣírí yìí. tó bá ti di alẹ́. Koiki Media, bringing the work closer to your doorsteps. Inú ọjà Bódìjà la wà bẹ́ẹ̀ ìyá máa dìbò láti kẹ́kọ̀ọ́ ìyá ọdún mẹ́jọ ni òkò fún gbogbo ìyọ̀dẹ̀ sí lọ́dọ̀ ọtí wọn. gbogbo ìwé àwọn ní ẹgbẹ́ àgbẹ̀ gbogbo ìwòrán lọ́wọ́ wọ́n ti bọ́dà àti àwọn sí ti wọ́n lẹ̀ wọ́n sọ kọjá wọn wọ́n sọ bọ́dà ìlú wọn. àṣẹjọba kù nítorí gbogbo àwọn ọmọ wa sì nítorí gbogbo àwọn ọmọ wa wọ́n ti dáṣẹ́wó wọ́n ti di olóṣèlú ìdè àìríṣẹ́ ṣe ni àìríṣẹ́ náà ni inú òrùn lẹwà yóò inú òrùn lẹwà tẹ́tí ìtajà èlò lẹ́ta mọ́ngò láti àwọn $200. èèyàn mẹ́rin ló ti rà wí. wọ́n tún sọ fún yín fọwọ́ lápọ́ wọ́n tún lọ́wọ́ lápọ́ gbọ́mọ́ àwọn ọlọ́ni lápọ́ àwọn ni wọ́n ní kílẹ̀ ẹ̀sìn tẹ́ni tó ń ṣe yẹn bẹ́ẹ̀ni àwọn ọlọ́ni àwọn ni o ẹ má dọ̀mọ́ yín lẹ́bi tó bá ń ṣe yahoo ṣùgbọ́n tó ń ṣe yahoo náà àwọn tó ń ṣe yahoo náà máta àwọn yẹn lólè máta yẹn lólè owó ata ló ń kó owó ata ìkan ló fi wọ́n wọ̀ sí. lọ sí pàṣípò máa bá wọn náà ẹ kó lọ yẹ lọ yìnbọn bẹ́ẹ̀ wọn ò lè tẹ́ àwọn náà ní nǹkan kan wọn
Tábà ń dúró báyìí, ó ń pẹ́ jù. Ó já wa dúró lábẹ́òkúta ní Ṣàgámù. Wọ́n yìn wọ́n rí pé ó jò mọ́ wọn lára. Wọ́n sá lọ. Àtẹ̀yìntì jóní. Àwọn nǹkan bàbá wa làwọn gbẹ̀mí lé. Tábà bá yìnbọn fún wọn. Tábà yìn táwa bá yìn fún wọn. Tábà lọ. Ìyá aláya wọn máa kú. Wọ́n lè dúró. Before now, you don't talk and say no Nigeria. No more Nigeria. Make Nigeria. Okay, they are not where we say Yoruba don't say see where they will talk na true. You go see that problem. Make they see am. Battle still dey come. Battle still dey come. Allah. Ọba yìí kò ní kọ́ ọ̀yà máa tẹ̀lé ní ọdún lójú Allah. They are not joking. They are not joking o. Ọba yìí àtọ́ Lẹ́ẹ̀kan sí Koiki Media bringing the work closer to your doorsteps. Inú ọjà Bódìjà la wà, ẹ̀yin tẹ́ bá wo broadcast yẹn máa share. We are still live here in Bódìjà market. Inú ọjà Bódìjà la wà. Àwọn òdìbò mẹ̀gbọ́n ti là wá lójú. Ló mọ Nàìjíríà. Àwọn òdìbò mọ̀. Aládàáwò làwọn sá.
Nítorí bó ṣe wà yìí. Ọmọge ló yìí jẹ. Ọmọge ló ṣì jẹ́. O lè fi yé ẹ̀rí ìyàwó lè fara O lè fi ẹwé ìyá tó wà ń bí. Ìyá ì ti bímọ. Ìyá ì ti bímọ. Ó yẹ kó máa jèrè ọmọ ni. Ó yẹ kí ìyá máa jẹ wọn. Ó yìí tó bí wọn taṣu. Ìyá sì ti dúró sí bí wọ́n Nílẹ̀ Yorùbá ta ní kò ta ní wàrà. Ta ní ilé ìpò ta ní ọ̀tá nílẹ̀ wa. Epo. Epo nílẹ̀ wa. Ó di 1,000 fún. Ó di 1,000 fún lójú wa. Táwọn ìyá wa ń kọ́ epo. Táwọn ìyá wa dẹ̀ ń kọ epo lóko. Lẹ́yìn lóko. Lẹ́yìn ìwòkò Ìgbà rọ̀. tó ti ń pa wọn ní oko. Tí wọ́n pa wọn lóko tó àjẹkọ́ dúró. Tó bá ti dọ̀la. Sáà dọ̀la. Jọ pé pàṣẹ APC wá. Ẹjọ́ kan gbé bàtì APC wá. Tí wọ́n lọ dìbò. Ẹ̀rí bọ́mọ tẹ̀bí ká ṣe pé torí báwa náà ti jẹyà. Ẹjẹ́ kó olú oko ẹrú. Ẹjẹ́ ká kó olú oko ẹrú. Nígbà Yorùbá ló ní nǹkan jù. Ilẹ̀ Yorùbá ló ní gbogbo ẹrú. Ẹjẹ́ sọ kankan fún. Ẹjẹ́ jẹ́ káwọn Fúlàní máa darí wa mọ́. Ẹ̀fọ̀rọ̀ Fúlàní lè sọ. Wọ́n ní ká tiẹ̀ fọ̀rọ̀ yẹn lẹ̀ náà. Àná àsọ̀rọ̀ Fúlàní. Wọ́n ní ká má ti sọ yẹn ká sọ tiwa fún wa. Àsọ̀rọ̀ Haúsá. Wọ́n ní ká má ti sọ tàwa Haúsá. Àsọ̀rọ̀ Yíbò. Wọ́n ní ká má ti sọ tàwa Adáwa Yorùbá fún wa sí. Tájọ́ ń sọ èdè ara wa. Ẹ̀gbọ́n kan tí Sunday Igboho ṣàkóso ni. Wo màmá yìí. Ẹ wo màmá. Kí ló rí lọ́kàn wọn yìí? Màmá kan la lé wa. Ìlà lé wa. Ilé aya bàbá mi lè Ilé aya bàbá mi rèé. Ọmọ Bódìjà ni mí. Ọmọ Bódìjà ni mí tọkàntọkàn. Wọn ò kọ́ la fẹ́ mi. Wọ́n àkọ́kọ́ la fẹ́ mi ni. Tó bá wù mí. Torí pé UK náà ti bá mi wá. Ti bá gbá Hausa. Tó bá yẹ kó gbá Hausa. Mo lè claim Hausa. Wọ́n lè claim anywhere. Ṣùgbọ́n tó bá ń sọ pé Yorùbá ni. Ṣùgbọ́n ẹjọ́ tó bá mọ̀ pé Yorùbá làwọn. Wọ́n máa pa mí. Wọ́n á pa wọ́n dànù Mo ni. gbọ́ kọ̀ọ̀kan lẹ́nu bàbá mi. Wọ́n gbọ́tọ̀ kan lẹ́nu bàbá wọn. Hausa náà ti sáwá ní. Hausa náà ti sáwá ní. Àtọ́gùn bẹ̀ẹ́dẹ́. Àtọ́gùn bẹ̀ẹ́dẹ́. Wọ́n fẹ́ pa. Wọ́n fẹ́ pa wọ́n. Àwọn àtàwọn ọmọ ẹ̀. Àwọn àtàwọn ọmọ wọn. Ìgbàláwo ìdáyé. Mi wọ́n níbi tí Adé ìwà lẹ́nu ìyá. a sì tún wà lẹ́nu ìyá. Ayé Ọbásanjọ́ ò ní gbà. Ayé Ọbásanjọ́ mà sì yàjẹ́ wá. Gbogbo ojú tó bá ṣe dámú wáyé. Gbogbo ojú tó bá Ọbásanjọ́ mú wáyé. Wà náà máa kọ́ wọn lójú mi. Wọ́n máa sílẹ̀ lásàyè lọ. Nítorí Ọbásanjọ́ ló fi àjẹ wá. Torí Ọbásanjọ́ ló fi yàjẹ́ wá. Ẹgbẹ́ ìsọ̀ kankan fún yín. Ẹjẹ́ tí ẹ̀gbọ́tọ̀ kékeré kan. Nílẹ̀ Yorùbá. Nílẹ̀ Yorùbá. Ọmọ kékeré yóò lè dìbò. Ọmọ kékeré yóò lè dìbò nílẹ̀ Ọmọ Yorùbá. tí gbọ́n tó ń lọ. Bóyá tí ìgbọ́n tó ọ̀rọ̀ Ẹ yìí. lọ wo North. Ẹ lọ wò nínú. Ẹ lọ wo Katsina. Ẹ lọ wo Katsina. Ọmọ òkókó. Ọmọ tọ́ṣẹ̀ ìbí 2 Wọ́n years. mú dìbò. Wọ́n á mú wọn á fi tẹ̀ka. Ẹni tó mọ yín bá yín kọ́gù ẹ̀. Ẹ sọ pé kọ́mọ yín gọ́ọ̀gù Ṣé ẹ̀ wọ́n wá wé sọ fún pa àkátàlẹ́ tó wà ní sùn? ṣé bó wo epo tẹ sí tẹ́wọ́rọ́ wa nílé Ẹ sọ fún ọmọ ìwé yín kó kọ́gù ẹ̀ fún yín náà. ẹ sọ fún ọmọ yín kó gọ́ọ̀gù ẹ̀ fún Ṣé ọ̀nà ìṣẹ́ bí à ń ṣe ni? ṣé lè rò pa à ń ṣe ni Abẹ́rẹ́ bẹ́ẹ̀ à ń ṣe ni. abẹ́rẹ́ pa à ń ṣe Nítorí tí yín mi. torí tí la ṣe wọ́ o Wọ́n sọ pé ọ̀tà ti tẹ́ naira. tí ọmọ tàá ti ń ta ní 10 naira ọmọ tó wà lẹ́nu Ẹ wo bí oṣòdì ara ní 20 naira ẹjẹ́ ọgbọ́n tá à ń sọ ní ọjọ́ ká gbọ́dọ̀ ẹ tún bọ̀ tuntun. ẹ tún gbọ́ tuntun Kóòtù ti di 150. kóòtù ìta 150 Kóòtù 70 naira. kóòtù 70 naira Adé tún jẹ́. adé tún jẹ́ Olórí kan sọ̀rọ̀. olórí tó ń sọ̀rọ̀ Olórí kan sọ́dọ̀ orin ó kọrin pé kọ́wé iṣan ẹ̀ gbóhùn yẹn oní second spine. orí sọ́kà smile Kókó and spine. À ń jìyà. Inú wa tó ń dùn. Lórí ìyà. lórí ìyá Ayé yín ò ní dá. ayé mi ò lọ́jọ́ Ẹjọ́ tó bá dúró. ẹjọ́ padà dúró Yorùbá. Yorùbá Nínú ìtàn. nínú ìtàn Ìbàdàn ló tóbi jù. Ìbàdàn ló tóbi jù Largest state ní. lájẹ́ fìtì ní àmì náà fìtì Nàìjíríà gan In Africa. ní Áfíríkà ní sẹ́yìn Largest city. ní lájẹ́ fìtì ní Tóyìnbó ti sọ fún yín pé òyìnbó tún sọ fún yín Ìbàdàn. Ìbàdàn The largest city. wọ́n ní pé lájẹ́ In fìtì ní Africa. ní Áfíríkà Ṣé ẹ̀mọ́ pé wọ́n ti wo máàpù yìí? wọ́n ti wo máàpù kọjá Tí ní gómìnà mẹ́rin bá wà Ìbàdàn. tí gómìnà mẹ́rin tó bá wà nílùú Ìbàdàn Lórí pọ̀jù. kò tí ì pọ̀ ju Báwo ni gómìnà kan tó fẹ́ ṣe? ẹyọ kan péré náà wá fi ń Ẹ ṣe wá sọ lórí fún wọn Ìbàràpá méjèèjì náà. ẹ wá sọ fún wa Ìbàdàn méjèèjì náà Ìṣẹ̀yìn ìṣẹ̀yìn dà. Ìṣẹ́yìn dá Ṣé Mákindé wá kàmpẹ́ẹ̀nì ṣe? Nígbà wo ló ti gbà bí? ìjọ ò ló gbà bí Lórí irọ́. lórí irọ́ ni o Ẹ ká sọ ọmọ fún yín. ẹ yẹ ká sọ kankan fún yín Gbogbo wọn ìkókó náà ni wọ́n. gbogbo wọn ìkankan náà ni Lórí irọ́ ni. lórí irọ́ ni Àwọn ló fi ń ṣe. àwọn náà fi ń ṣe Sífù mọ̀mù tó wà lórí kíní wọn. síbù imam tó wà lórí Àwọn ni gbogbo wọn. àwọn ni gbogbo wọn ti Pásọ̀ wọn. pásọ̀ wọn Àwọn ni gbogbo wà wọn. nínú ẹgbẹ́ ìmùlẹ̀ Wọ́n wà nínú ẹgbẹ́ múlẹ̀. irọ́ ni wọ́n máa pa tílẹ̀ àfi parẹ́ Tọ́ba láwọn ń jà. tọ́ba náà wọ́n ń jà Irọ́ ló ń pa fún yín. irọ́ ni wọ́n ń pa wọn Àwọn ti àjà ráyè ṣàwọn. àti ráṣìírí wọn 21 years. 21 years Wọ́n ti bẹ̀rẹ̀ òṣèlú. wọ́n ti bẹ̀rẹ̀ òṣèlú Lọ́dún 24 years. kàṣà ní 24 years APC chairman ni mí. APC chairman làwọn Sábọ̀ ìta ni mo jẹ́. àbọ̀ ọjà làwọn jẹ́ Ìdọ́kọ̀ òṣèlú ọ̀dọ̀ tàbáwó. èlú UK tí mo rò jẹ́ kí n mọ̀ kọ́ tó ń pè bẹ́ẹ̀ Ìdọ́kọ̀ tuntun lọ́dàwó. ọjọ́ kan ṣoṣo ni wọ́n já ogun ẹ̀rù Nígbà tí sára wọn. àtọ́gbẹ́ àbílọ́ọ̀dì sínú Kí ni ẹgbẹ́ bàtà yìí sọ fún ọ náà? What are you now telling us? Fún òun lè fi 200 naira ṣú. ilé ìlú bí 200 naira aráṣù 200 naira lè yọmọ yìí. 200
nẹ́rọ̀ tó rọ ọmọ ẹ̀ láti jẹ. ẹ máa gbọ́ gàrí bàbá ní kọ́mọ lọ wà mú. gàrí táwọn ní kọ́mọ lọ wà mú. tìmẹ̀kúnnù. ó ṣe tìmẹ̀kúnnù mọ́. ó ṣe tìmẹ̀kúnnù mọ́. ó ti dowó. ó ti dowó. lọ́wọ́ náà wọ̀ kọ́ wá ní Bódìjà. wọ́n wá sí bí Bódìjà. wọ́n wá kẹ́rù wọ uniform kọ́ ṣáàtì rí wọn. ẹni báwọn Fúlàní lọ́wọ́ wá ní kọ́ mọ́ sọ̀rọ̀ Fúlàní. ibi tó ti mọ̀ pàmàdà wá. ẹ̀yin ará Bódìjà. ẹ̀yin ará Bódìjà. ibi tó ti mọ̀ pàmàdà dúró rè. ìdí rẹ̀ ta ṣe wá sí Bódìjà ta sọ pé tó gẹ́. Ọlọ́run tó ń bá ti dé. Ọlọ́run tó ń bá ti dé. ó rà àwọn ọmọ òun wò. ó ní ọmọ ẹ̀ nìkan. ẹ wo nǹkan kékeré tọ́lọ̀ fi dán wò. nǹkan kékeré tọ́lọ̀ fi wá dán wọn wò. wọ́n parọ́ fún wọn tó ní wọn tí ì dé. wọ́n ti jẹ́ tí ìlú olórí ikú kóòtù mo ti gbà á tán. kóòtù ti gbà kóòtù kan wá lọ́wọ́ yẹn. bọ́ọ̀ báyìí la gbà. wọ́n sọ pé òsàn náà wájú. ọ̀nà wo ni òsì wájú. Buhari must go. síbẹ̀ kọ́ láwọn mọ́tò tó. Community are bringing the world closer to your doorstep. Nínú ọjà Bódìjà la wà. A ti lọ lé báyìí. Ẹ má bínú pé a máa off broadcast. Nítorí pé àsìkò ti tó. À ń gba Bódìjà lọ sí òwò lọ sí ilé báyìí. Thank you very much for watching. Have a wonderful time. Have a wonderful day. Ẹ ṣé gan ni.